ọmọ aládìíkù o. kábíyèsí bàbá. Sunday Igboho. kẹgbẹ́ bàbá. mo ló pè mí lóru àná bó ṣe ń wọ̀ Ìbàdàn. bẹ́ẹ̀ni bàbá mi. ó ti lọ ọ̀bọ̀mọjẹ́. kábíyèsí bàbá. ọ̀rọ̀ kọ́ńtẹ́ǹtì rẹ̀ yìí ọmọ mèlú títí. kẹgbẹ́ bàbá. ọ̀rọ̀ dírámà tẹ́ ń fly drone yìí ọmọ mi gbogbo òlú títí. Ọlọ́run ló máa ń ṣe bẹ́ẹ̀. ẹ yánú gbòòrò ẹ tún lọ lè yánú gbó. kábíyèsí bàbá. dákun fún un lábọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe lọ èyí tí ò ní pa security lára ni o gẹ́gẹ́ bó ṣe sọ fún mi. Ọlọ́run ò ní jẹ́ kí ó bàjẹ́ fún ìsà. àmì Ọlọ́run. mo lè kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé tí wọ́n ń dúró tiwa tó ń ṣàdúrà lọ́tún lọ́sẹ̀. ọlọ́run bá tó láyé tọ́lọ̀ kò ní jẹ́ ká bọ́wọ́ àwọn ajínigbé àdẹ̀ní sírì tọmọtọmọ. àmín. ọlọ́run bá tó láyé tọ́lọ̀ á bá mi dúró ti gbogbo Yorùbá ogun ò ní kó wa lọ́lẹ̀ Yorùbá lásán. àmín o. èmi kàn gbìyànjú kẹtàgbára mi kẹ̀ka láti pé káàbọ̀ wà náà ni so wọ́n bá ti pè mí ngbà mí irú tí tọ́yà ṣẹ̀ṣẹ̀ rescue lókè ó sì ìjẹta rescue àwọn akóhun nìbàdàn ní ìjẹta mọ́júmọ́ àná. yàtọ̀ fún tàwọn principal àtàwọn ọmọ iléèwé torí irun ẹ tún ti. gbogbo yẹn àtọ́lọ́hún gbé wa borí lórí gbogbo yẹn tán náà tó pè mí kàn jí àwọn kan gbé lókè o. lókè o. bí mo tún ṣe bẹ́ẹ̀ ni. àwọn mélòó. àwọn méjì ni wọ́n jí gbé. ẹ sì gbà wọ́n lẹ̀. lágbára Ọlọ́run. pẹ̀lú àwọn ọlọ́pàá àtàwọn sọ́jà tí ń bọ́ ṣiṣẹ́. àtàwọn ọlọ́pàá RRT bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn ọlọ́pàá RRT àwọn ọlọ́pàá RRT ó tẹ̀lé àwọn tó bí 15. sí èsè pé ọwọ́ àjọ àgbáyé ti wà nínú ìrìn àjò rẹ̀ yìí torí pẹ̀lú tó ń kó lẹ́yìn ọba àyàn lẹ́rù. ká dúpẹ́ fọlọ́run ká dúpẹ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu bàbá ẹ̀mí bàbá fẹ́ràn Yorùbá tó pọ̀ gan. àjọ Nàìjíríà ni kì í ṣàjọ àgbáyé. àjọ Nàìjíríà ni àjọ bàbá Tinubu ni. àjọ bàbá Tinubu ni. pé IG lóru gbà mí ọwọ́ kan bí wọ́n pọ̀ lágbo kọrù wọn gbé. ọsọ bẹ́ẹ̀. full support àti director of SS ni o àti civil officer gbogbo wọn kó gbá wọn security officer ẹni wọn dúró tán pé àlàáfíà gbọ́dọ̀ wà ní Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ Yorùbá wa yìí torí pé ilẹ̀ Yorùbá nìkan náà ló kù tí ó ní ìfọ̀kànbalẹ̀. mo gbọ́ nǹkan kan. ìgbà kẹ́kẹ́ àwọn pípé yẹn. mo gbọ́ nǹkan kan wọ́n ní èyí tẹ́yìn fi ń ya nǹkan nù gbọ́ drone tẹ́ ń lò yẹn kìí ṣe drone tí a fi ń ya fíìmù wọ́n ní tàwọn ológun ni. wọ́n ní ti wá sátáláìtì ni drone yẹn ń lò wọ́n ní ṣiṣẹ́ pẹ̀lú sátáláìtì ni. bẹ́ẹ̀ ni àwọn náà ló gbé fún wa gọ́ọ̀mẹ̀ntì náà ló fún wa pé ká mọ̀. kábíyèsí Olódùmarè. ká lè mọ̀ rìn ká mọ̀ bọ́ síbi tí ó yẹ ká bọ́ sí. àwọn professional. wọ́n tó ń control drone yẹn. Amẹ́ríkà ló ti wá. ọ̀tán ṣúgà já. Amẹ́ríkà ló ti wá. ẹnu rẹ ló fi sọ yìí kọ́mọ̀ bá dàbí àpọ́pọ̀ pé bàbá Kọ́lá Olóòtú lè pẹ́ nǹkan jù. kẹfẹ́ bàbá. ó ní bàbá mi lálẹ́ ẹjọ́ tá à ń sọ̀rọ̀ ó ní bàbá mi ẹ wo ẹnu lẹ̀kẹ́ ẹ wo ẹnu ọkọ̀ lọ́wọ́ gbé fídíò lọ́wọ́ ya gbogbo bàtálíọ̀nù sọ́jà àtọlọ́pàá tí ẹ kó tì ọ́ ọwọ́ ya gbogbo mọ́tò lọ́nù gbó bẹ̀rẹ̀ bẹ̀ mọ́ ní ha. bẹ́ẹ̀ni. ó sì ní. fún mi ní láìpẹ́ láì jìnnà mọ́ ní àwọn ọmọ yẹn ọlọ́wọ́ sí ni wọ́n ní rí láìpẹ́. ọ̀sọ̀ bẹ́ẹ̀ ìjọ tó dá ó ní ọjọ́ tó dá ìyẹn ló fún mi confidence tí mo fi sọ̀rọ̀ lórí rédíò ńgbà mọ́ sọ́njọ́ Sunday pé kó tó di Sunday tí ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ń múròyìn ayọ̀ wá báyìí. ọ̀sọ̀ bẹ́ẹ̀ fún mi ìfẹ́ dá déètì tó dá ni. ó sì sọ wọn dánú bodè ibi tó ní à ń wà náà wọ́n mú wọn mọ́ bá a bá ní ká fojú sùnùkùn. ó kọjá bẹ́ẹ̀ o. ṣé ìjọba Nàìjíríà ṣiṣẹ́ pàápàá jùlọ wàláì mo ń sọ pé àwọn bàbá yòó bàbá Tinubu òsùn lórí ìrìn àjò àwọn àti gbogbo òsùn bàbá yóò mú un parọ́ ni. àwọn aráàlú kan máa ń sọ nǹkan kan pé. olùdarí ó gbé fóònù náà ni pé àwọn gbogbo ọ̀nà gbogbo tọ́lọ̀ máa fi lágbára àwọn gbọ́dọ̀ káwọn ọmọ yẹn jáde sẹ́ ọkọ̀ dàbí àwọn ọmọ síbọ̀kì àkọ́kọ́ fọlọ́run torí wọn tó ń ṣe fún Jonathan ń gbà ẹ̀ mo tó ń tún sọ wọ́n fẹ́ ṣe fún bàbá. wọ́n fẹ́ járáǹkì ìjọba bàbá. bàbá Tinubu yìí kù fún wa dáadáa. èyí ò ní pé àwọn ọmọ tí wọ́n kọ́ yẹn. mo dẹ̀ fi ń dá yín lójú bàbá. ẹ rí i pé níjọba bàbá Tinubu yìí ni ogun bandits yóò dókun pátápátá èmi ni mo mọ nǹkan tí mò ń rí. ó fi ń dáwọn èèyàn lójú bẹ́ẹ̀. bàbá Tinubu bẹ́ẹ̀ ni mo sọ mo fọlọ́ ń búra. ogun bandits ó dópin. níjọba bàbá Tinubu yìí ogun bandits ó dópin pátápátá ẹ rí i pé gbogbo ẹ ti ń ṣe kulẹ̀ báyìí. ìwọ ń sọ pé ó ní ọsọ nǹkan kan lálẹ́ àná ó ní pẹ̀lú ògùn ọlọ́ngbà tí wọ́n bá dáwọn àsìkò kan ó ní bẹ́ẹ̀ yẹn bá fẹ́ lọ roko rẹ̀ láago kan òru ó ní yọ̀ọ́ mọ́ mọ́kọ́ àtàdá yọ kò ní sí kí ló ń ṣe ń bẹ̀ o. níjọba bàbá Tinubu yìí láti ọ̀rọ̀. níjọba bàbá Tinubu yìí náà. Ọlọ́run ló máa rè lọ. bí wọ́n ṣe wí. ìgbésẹ̀ ti ń lọ pẹ̀lú DSS ni o
sójà ni o director of IG gbogbo wọn pẹ̀lú plan tí wọ́n ní ètò àwọn nǹkan security náà ti nílẹ̀ o tẹ̀mí fojú rí tí mo dẹ̀ confam tí bàbá Tinubu dẹ̀ ti ṣètò gidi síbẹ̀. ọ̀dà mo fẹ́ sọ nǹkan kan bí wọ́n ṣe sọ̀rọ̀ yìí àwọn kan mà sọ pé kiri bí arrangement mọ̀ ni pé ó yẹ kájọ àgbáyé ó ṣèwádìí lórí àwọn ọmọ. ẹni tó sọ pé arrangement nìyẹn bí kò fẹ́ evidence ẹ̀ lẹ̀. wọ́n láwọn tí a pa wọ́n ní àrí fídíò rẹ̀ wọ́n láwọn ọmọ tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n ní a pa àrí fídíò rẹ̀ àwọn tí wọ́n ní a kó àwọn mẹ́jọ yẹn pọ̀. a bá ń fi ọ̀pọ̀lọpọ̀ fídíò síta wọ́n ní ṣé ó yẹ kí wọ́n máa fi irú fídíò yẹn síta. tó bá jẹ́ pé tá a bá release ẹ̀ wọ́n máa sọ di tribalism pé kìnìkan yẹ kó yé ju mo ṣe sọ. èmi mọ̀ dọ́dọ̀ Ọlọ́run pé ìjọba bàbá Tinubu lógun bandit ó dópin. kábíyèsí olódùn. burúkú lẹ tó lè sọ pé bàbá Tinubu ló àrẹ́jẹ olórí burúkú ló máa sọ pé fẹ́ẹ́ gọ́ọ̀mẹ̀ lọ́wọ́. òde pẹ̀lú ọ̀rọ̀ rẹ o ó ti tó bá. olórí ọ̀rọ̀ ni mo sọ fún yẹn náà wẹ́ẹ̀ tí yẹn máa jókòó tọ́ dẹ̀ máa ronú pé federal government ló àrẹ́jì pé kán lọ jí àwọn sún àwọn kéékèèké. kálukú ẹ̀. kíkí ni ọba lè ṣe ṣé kí wọ́n lè fi yìn wọ́n ní àbí kí sáwọn ọmọ kéékèèké tó ń jí pé sáwọn náà fẹ́ dìbò fún wọn ni. àwọn yẹn ò ní wọn sọ pé wọ́n jẹ́ àwọn àgbàlagbà gbé àwọn ọmọ kéékèèké náà jí gbé federal government máa wá sọ pé kán lọ jọ fún kíni. ẹni tó bá ń bí ọ̀pọ̀lọpọ̀ yẹn kó ronú pé bàbá Tinubu lọ́ àrẹ́jì irú nǹkan báyẹn wèrè yẹn ló lè ronú irú yẹn báyẹn náà. ọ̀dà. mi mọ̀ dọ́dọ̀ Ọlọ́run pé ọwọ́ bá àwọn tó ṣiṣẹ́ yẹn ọwọ́ bá àwọn ju bẹ́ẹ̀ ṣe rò lọ. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ó ju bí mo ṣe rò lọ. ọwọ́ bá àwọn ju bẹ́ẹ̀ ṣe rò lọ yóò bá bẹ́ẹ̀ nu wọn pàápàá. ó ti tán má sọ nǹkan kan òde o ìdí ẹ máa wí pa ọ̀rọ̀ rẹ nu mọ́tà sì rí ìdánwò.